Victor Fagelo. O tó ọmọ ọdún mélòó? 36 years. Ibo ló ń gbé? Our life. Ibo ló ti pàdé Fúnmiláyọ̀? Ogoluwa. Nígbà ọdún wo? 2023. Ẹ jọ ń ṣe ìbádọ́rẹ̀pọ̀ àbí? Bẹ́ẹ̀ni. Kí ló wá sún ẹ dé nǹkan tí o fi ṣe tó fi pa? Ìgbà tí wọ́n ní kí n gbé wá kí mo make consultation tán yẹ̀ wò. Ibo ló ti make consultation? Àwọn ìlú ọkọ̀ wò lórí fóònù ilé méjì ló wò. Ó wò lálàkọ̀kọ́ abẹ́rẹ́ ifá. Ó tún àwọn oníyìnkan tó lè ṣẹlẹ̀ pé kí n gbé wá. Pé lórí kí ni? Bẹ́ẹ̀ni, ó ní kí n bá gbé wá. Ó láwọn máa mọ̀ báwọn máa pa pé àwọn máa jẹ́ kí n rí gbogbo nǹkan mi tí mo ti lùzù lọ náà ló ṣàlàyé. Kí ló ń parọ́ fún oṣù tí lọ́dọ̀ wà fáà tí wọ́n sọ pé ó ní kádàrá rẹ̀ sọ ó ti kọjá kọjú sẹ́yìn tó bá gbogbo bá ṣe jẹ́ mo sọ fún yín ní ìlọ́dọ̀. Ṣé Babẹ́rẹ́ Ifá ló sọ fún ẹ pé òun ló ń lo ògo ẹ? Bẹ́ẹ̀ ó ní dandan kí n gbé wá. Ipò ń lo ògo ẹ. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ wá fi ṣe? Ó ní kí n má ti gbé wá ó láwọn máa dáfá fún pípa àwọn máa pa kí n má ti gbé wá. Wọ́n sọ fún Ìwọ náà dẹ̀ lọ bá ìwọ náà dẹ̀ lọ pè wá. Ìgbà tí mo bẹ́ oníṣẹ́ mo lọ sí níbẹ̀. Ẹ ṣeun, thank you very much. Dáramọ́lá ẹ̀sùn apànìyàn ni wọ́n fi kàn mí. Victor ló wá sílé ọ̀dọ̀ mi, ẹnìkan wà wọ́n pè ní Dáre ló gbé wá sílé ọ̀dọ̀ mi ló fi mọ̀ mí, kì í ṣe TikTok ló ti mọ̀ mí rárá. Dáre ló gbé wá sọ́dọ̀ mi. Ìgbà tó dẹ̀ dé ọ̀dọ̀ mi àkọ́kọ́ ti jọ ń ṣe tẹ́lẹ̀ kó dọ̀dọ̀ mi kó kí mi kó tún padà kó tún máa lọ òun àti Dáre yẹn ń lùlù ó ń lu gángan ó máa ń ṣeré patí. So ìgbà tí ó wá yá ó wá pè mí lórí fóònù lọ́jọ́ kan nínú oṣù tí a lò tán yẹ ó wá lóun máa fẹ́ bá mi sọ̀rọ̀ àṣírí pé òun ṣe ògbóni òun ṣe aró ẹ̀fù pé ọ̀rọ̀ tóun dẹ̀ fẹ́ sọ yìí pé ọ̀rọ̀ awo ni kódà ìró ni mo ró jáde nínú yàrá nígbà tí ó dé torí bọ̀bọ́ yẹn mo mọ̀ tó gbé wá sílé ọ̀dọ̀ mi nígbà tó wá gbé wá kíní ló wà nídìí mi tó wẹ̀ ó wá ní kí n mú fóònù mi kí n mú rin jìnnà òun náà mú fóònù ẹ̀ ó lọ fún bọ́ọ̀ì Dáre yẹ dání ó wá jókòó sínú tẹ́ǹpù mi ibi tá a ti wá jókòó sínú tẹ́ǹpù ó wá ṣàkọ́kọ́ wàásù lọ ó kọ́kọ́ fi gbogbo nǹkan búra pé kí n gbà òun lágbàtàn kí n ṣe kinní kan ó wá ní òun lọ ibì kan lọ́dọ̀ àfà gẹ́gẹ́ bó ṣe sọ fún mi mi ò ní parọ́ mọ́ ìṣẹ̀dá ẹ̀ ó lóun lọ bẹ̀ ó ní wọ́n sọ pé òun obìnrin kan tó òun fẹ́ kó obìnrin yẹ kó òun fẹ́ kó wà ní Abẹ́òkúta pé òun ló ń lo ògo òun pé tóbìnrin yẹ ò bá dẹ̀ kú pé òun ò lè rí ògo òun lò pé nǹkan ti bàjẹ́ fún òun tipẹ́tipẹ́ so ibi tí èmi fi ọkàn sí níbẹ̀ yẹn torí pé ọ̀pọ̀ èèyàn bẹ́ẹ̀ máa ń wá tí a kàn gba owó ọwọ́ wọn tá ní kán báwọn ṣe oògùn ìgbà kan àwo kan ibi tí èmi fi ọkàn sí nìyẹn mo wá ní tó bá ti tó àkókò kó wá ó wá ní òun ò tí ì ṣetán mo ní tó bá ti tó àkókò kó yọjú sí mi so mo wá wà ní hospital ó wá tó bí on 31 yẹn mo wá wà ní hospital lọ́dọ̀ ìyàwó mi tó bímọ ní on 31 ó wá ní on 1 that's Saturday ó kàn déédéé dé bí nǹkan bíi aago 8 èmi gan ò sí nínú ilé ó wá fi òru wá gbé wúmà yẹ wá sí ọ̀dọ̀ mi wá ń pè mí kíkan pé òun wà nílé ọ̀dọ̀ mi a lè ríra o èmi wà ní hospital lọ́dọ̀ ìyá mi ò tiẹ̀ sọ pé mo wà lọ́sibítù fún mo ní ṣùgbọ́n a lè ríra ó wá ní báwo ló ń ṣe fẹ́ rìn báyìí ní alẹ́ mo ní bóyá kán lọ gba hòtẹ́ẹ̀ kán lọ sùn sí hòtẹ́ẹ̀ so pé ó dọ̀la kí n tó lè rí anybody nígbà tí ilẹ̀ mọ́ lọ́jọ́ Sunday mo wá wálé lóru yẹ mo wá sùn ìyàwó mi wà lọ́sibítà torí àwọn ṣe operation fún mi nígbà tí mo wá dé ní ọjọ́ kejì ló wá ń pọ́ǹtì wúmà yẹ fún mi pé wúmà tí òun bá mi sọ rèé ọmọ ẹ̀ náà ni èlé òkè kí ni ó fẹ́ ṣẹlẹ̀ ó ní kí n wọnú ilé báyẹn kóun tán wọnú ilé kóun yin lọ́rùn sínú ilé ọ̀dọ̀ mo ní kì í ṣe nú ilé mi rárá torí mo ti kọ́kọ́ bó ṣe kọ́kọ́ dé yẹn mo ti kọ́kọ́ gba mọ́tò ẹ̀ gan mọ́tò Victor mo kọ́kọ́ lọ sí hospital lọ́dọ̀ ìyàwó mi mo kọ́kọ́ lọ yọjú sí wọn mo kí wọn mo ṣe ìlọ ti ìyàwó ẹ̀ sílẹ̀ sọ ìkan tó ṣẹlẹ̀ mí báyìí. sọ wá sọ pé àyìn lọ́rùn mo ní láyé mo ní òòlè yín ní ọrùn mo pe ID mo pe mo pe gorí ìtẹ́ ló bá mi pe ID yẹ ni wọ́n bá mi nínú ilé kí n tó dé láti hospital yẹn náà ṣáà ti délé wọ́n á dáfà kan lọ́wọ́ mi ìmọ̀fá tí wọ́n ń dá so ìgbà tí mo wá sọ̀rọ̀ yẹn lójú àwọn yẹn pé ẹ̀gbọ́n kan tí arákùnrin yìí bá mi sọ ni àwọn yẹn wá sọ fún mi pé kí má má ṣe nǹkan tí ò bá ti ní ṣe kìíní o so ibi tí àwọn yẹn wá sọ pé kán kọ́kọ́ lọ dáfá lé ní orí pé àwọn máa fìfá lé lọ so àwọn fìfá lé wúmà yẹn àwọn kìfá fún Victor pé nǹkan tó gbé wá sí ibi yìí o pé ifá tá a dá èjì ogbè ni pé ọjọ́ 5 èní ni ọ̀rọ̀ yìí lè ṣeé ṣe pé kò lè ṣeé ṣe ní èní so Victor ṣáà fi agídí ó wá dúró mọ́ mi lọ́rùn bíi iṣan ọrùn. báwo lẹ ṣe pa arábìnrin yìí. so yes sir. ìgbà tí ó ṣàwá dúró yẹ ẹjọ ẹ má bínú sà ìgbà tó ṣàwá dúró yẹ so mo wá pé òpópá ẹ náà ní Sunday dé. báwo lẹ ṣe arábìnrin àti ọmọ ẹ.
ìgbà tí ó yá náà mú lọ sínú igbó tán lọ pásà. àwọn ọmọ mi bá ń lọ. kí ni ipa tiẹ̀ ń bẹ̀. ipa tèmi ní ojú pé mo pe àwọn ọmọ méjèèjì yẹn. kí làwọn méjì yẹn fẹ́ wá ṣe. kí ló sọ fún ọ. àwọn náà ló wá pa wúmà yẹn. kí ló sọ pé iṣẹ́ wo lọ sọ wọn fẹ́ ṣe. mo sọ fún wọn pé kán gbọ́ nǹkan tí arákùnrin mi ìmọ̀ ìgbà tó jọ àgbè. tó ìwọ̀n àti ọ̀gá mi tí orúkọ yìí jẹ́ abẹ́rẹ́ pa mi mọ nǹkan tán jọ sọ tipẹ́tipẹ́ náà tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ní ìsìn kan ní ìsìn wọ́n ti jọ ń sọ̀rọ̀ tipẹ́ bọ̀tì ní ìgbẹ́ pé èmi iṣẹ́ tẹ́lá ni mo ń ṣe mo máa ń lọ kí n bá dé màá gbà fá lọ́wọ́ wọn torí mo máa ń kọ́ fá lọ́dọ̀ wọn tí n bá ti lọ bí iṣẹ́ tí n bá ti dé màá dọ̀dọ̀ wọn màá gbà fá dàn tó tèrè lọ sí ilé ọ̀dọ̀ mi ní on the 2 nínú oṣù kọkànlá ni mo ti ibi iṣẹ́ dé ìgbà yẹn ìyàwó mo wá gbọ́ ń gbòòrò pé ìyàwó wọn bímọ ibi iṣẹ́ mo ti ń bọ̀ mo wá ní kí n sáré dọ́yé ọ̀dọ̀ ọ̀gá mi wípé ọ̀gá mi ẹ bá rí ká o ọlọ́run àwọ̀ ọlọ́run àdá sí o mo dẹ̀ ṣe débẹ̀ mo bá àwọn àti Victor pẹ̀lú ọmọ obìnrin kékeré kan àti wúmà kan níbẹ̀ àti ID pẹ̀lú Kẹ́hìndé ní ọ̀dọ̀ Who is this man? Collect that phone and give me. ní ọ̀dọ̀ Just collect the phone and give me. ni mo wá bá wọn bẹ̀ mo ṣe bá wọn bẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ yẹ wọ́n ti sọ̀rọ̀ yẹ wọ́n ti parí ọ̀rọ̀ wọn kémi tó dé bọ́gá mi ṣe bọ́n ṣe pè mí nìyẹn pé Sunday mo ní sà wọ́n ní kí n wá bá lọ bá wọn wọ́n bá ṣàlàyé fún mi pé wíwé Victor wípé ọmọbìnrin yìí ló kádàrá wípé Victor wípé ó ti lọ sílé wípé ó lọ dábà ó lọ sọ́dọ̀ ẹni tó máa ń tẹ àpá tó ń tẹ yẹn ni wípé ọ̀rọ̀ yẹn káwọn ti wà káwọn sọ fún mi wípé ṣùgbọ́n àwọn fẹ́ ṣàlàyé fún bẹ́ẹ̀ pé lọ́jọ́ táwọn fẹ́ tẹ yẹn ni pé ṣùgbọ́n ọmọbìnrin yẹn ló ń lo kádàrá Victor wípé ṣùgbọ́n kádàrá wípé Victor wá ní kán bá wọn pa àwọn méjèèjì kán bá wọn pa wúmà yẹn pé kán bá pa wúmà yẹn wọn ò lè rí oògùn òun lò nílé ayé pé òun dẹ̀ lè gé èèyàn nílé ayé mo á ní ọ̀gá ṣé ó yẹ ọ̀gá náà ẹ mọ̀ mi ìmọ̀ nǹkan tán ti jọ sọ tó ti wà láàrin wọn bọ́gà náà ṣe ní ọ̀dà wípé dídán mo gbúdọ̀ ṣe o pé mo ti gbọ́ sí náà nìyẹn mo dẹ̀ ti gbọ́ sí náà nìyẹn o pé kò síbi tí mo ń lọ tí n bá ṣe pé wàhálà ni mo náà gá àìjẹ́ mi ò ṣe eré ilé ayé ọmọ ti dọ́dọ̀ yín irú kan báyìí wọn ní kò sí wàhálà pé gbogbo ètò ti tò kò sí wéwu kò sí problem kí n fọkàn mi balẹ̀ pé kò sí wàhálà nínú ọ̀gá wàhálà ni gbogbo nǹkan ilé. báwo ló ṣe pa. Victor ló tóró mọ ní Victor ló torí wúmà yẹn gan bóyá wọn ti fi nǹkan dùn gan ní mi ò yé mi bóyá wọn yọ̀ gan ló fi bẹ́ẹ̀ mi gan sọ̀rọ̀ ọgbẹ́ mi gan ò yé mi mo sá mọ̀ pé lójú ẹsẹ̀ yẹn ọmọ yẹn bìnrin yẹn ti ó ti di Victor sá tòrò mọ́ jọ ń lọ́mọ́ra títí a fi mu dé ìdí ibi tí ìsàlẹ̀ ibi tí inú igbó ibi tí apá wúmà yẹn sí ni ọ̀bẹ ni a dẹ̀ fi pa wúmà yẹn. ogun ó fi ọ̀bẹ dú lọ́rùn bẹ́ẹ̀ ni. ọmọ ẹ̀ ńkọ́ báwo lẹ ṣe pọ̀ mọ́. bẹ́ẹ̀ náà bí a ṣe pa ọmọ náà nìyẹn. kí lẹ yọ lára ẹ̀. ọmọ àwọn IG ló yọ nǹkan lára ọmọ o. kí ló ń yọ. ìyá àkànkó ìyá àwọn físíìsì ìyá rẹ̀ kó sínú ke. yọ nǹkan kan lára ìyá. yọ nǹkan kankan lára ẹ̀. Thank you very much. Kágbé sókè, kágbé lárugẹ.